àsìkò yìí yóò dára fún alágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ kejì nínú oṣù kẹrin ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àwọn tó díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, ọ̀gbẹ́ni Peter Obi, òun máa ló ti sojú wòye rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ààbò ilẹ̀ yìí tó ń ti àwọn owó èyí tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ. Ó ní ìbájẹ́ ipò òun ní ìbò gbé wọlé lọ́dún 2023 tóun sì jẹ́ olúborí gẹ́gẹ́ bí ààrẹ tó wà ní ipò ààrẹ lọ́jọ́ òní. Ó ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ìbá ti má dẹnu kọlẹ̀, ìbá máa ṣe dáadáa láàrin àwọn ètò ọrọ̀ ajé láàrin àwọn orílẹ̀-èdè yòókù ni. Peter Obi èyí tó sọ ọ̀rọ̀ náà lórí ètò kan níléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́jọ́ Ìṣẹ́gun ló sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti wà nínú ọ̀gbun gbèsè báyìí àti wípé ààrẹ tó ń bẹ lórí àlééfà láàrin ọdún méjì yìí kò sí nǹkan kan pàtó kan àrítọ́ka sí eléyìí tó jẹ́ àmúyangàn rẹ̀ èyí tó lè fi bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀. Ó ní yàtọ̀ sí èyí hùn, ó ní ká wo ètò ààbò ilẹ̀ yìí kàkà kó sàn ńṣe ló tún burú sí i. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan àdójúkọ èyí tó ń kan ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú. Peter Obi tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tó mẹ́nu bà gbèsè èyí tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ. Ó ní síwájú kí ààrẹ Tinubu kó tó gba ìṣàkóso agbára lọ́wọ́ ààrẹ àná Muhammadu Buhari, ó ní gbèsè tí orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ ló ń lọ sí bíi bílíọ̀nù, èyí hùn tó jẹ́ owó rọ̀gùnrọ̀gùn tó gbé bílíọ̀nù pọ̀n. Ó ní tírílíọ̀nù 17 trillion naira òun ní gbèsè èyí tí ààrẹ Tinubu tó bá lórí tábìlì. Ó lámọ̀ láàrin ọdún méjì èyí tí Tinubu débẹ̀, ó ní gbèsè orílẹ̀-èdè Nàìjíríà ló dín díẹ̀ ní tírílíọ̀nù lọ́nà igba náírà, èyí 170 trillion naira ní gbèsè èyí tí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ. Peter Obi wá ní ọ̀rọ̀ Nàìjíríà ti rí bó ti rí yìí, ṣùgbọ́n ó kù sọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà láti yọ ọgbọ́n kí wọ́n sì mọ ohun tó kàn lọ́dún 2027 bí wọ́n bá dìbò fún ẹni tí ó tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún mẹ́rin míì síwájú sí i. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà obìnrin ni tí wọ́n ní kó lọ rọ́kúnlé fún oṣù mẹ́fà èyí tó jáde láti gbọ̀ngàn ìpínlẹ̀ Kogi báyìí, arábìnrin Natasha Akpoti-Uduaghan, òun máa ń lò tí ní bí ohunkóhun bá lè ṣe òun tàbí àwọn alátìlẹyìn òun. Ó ní ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹni kí wọ́n bùsọ̀ àti gómìnà ìpínlẹ̀ Kogi Eyín Dòdó àti gómìnà àná ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello. Gẹ́gẹ́ bí Natasha bó ti sọ ọ̀rọ̀ náà lánàá lásìkò tí wọ́n ní àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n ya síta bú omi òjò lógúnlọ́gọ̀ láti kí Natasha káàbọ̀ sí ìpínlẹ̀ Kogi o lẹ́yìn gbogbo rògbòdìyàn èyí tó yọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà láàrin arábìnrin ọ̀hún àti ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ̀wà Godswill Akpabio, èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ jáde láti wá kí. Níbẹ̀ náà ló ti ní òun ṣe èyí láti kí wọn fún ti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu ààwẹ̀ eléyìí tí a ṣe wà nínú pọ̀pọ̀ ṣìnṣìn rẹ̀ yìí. Natasha tó wá ń lugbọ́ ò wípé ẹnikẹ́ni kò lè dáhùn dúró, ṣùgbọ́n wọ́n ní Akpabio, Ahmed Dodo àti ẹni tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello wọ́n dúnkokò mọ́ láti fi àwọn ẹ̀ṣọ́ aláàbò láti fi gbé pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n dabarú ayẹyẹ ìkíni káàbọ̀ eléyìí tí àwọn olólùfẹ́ ní ẹkùn ìdìbò rẹ̀ ní ìpínlẹ̀ Kogi tí wọ́n ṣe fún Natasha lánàá òde yìí. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní òun ò wá fún ti ìjà tàbí láti bà nǹkan jẹ́ bí kò ṣe kóhun kí àwọn ènìyàn òun kóhun sì bá wọn sọ̀rọ̀
pẹ̀lú àdúrà látẹnu àwọn olólùfẹ́ rẹ̀. Nínú àwọn tí wọ́n díje dupò ààrẹ lọ́dún 2015 lábẹ́ ẹgbẹ́ òṣèlú National Congress Party NCP, eyín ọ̀gbẹ́ni eléyìí tó sọ ọ̀rọ̀ náà lórí ètò kan, ọ̀gbẹ́ni Martins Onovo, òun máa ń ló sọ wípé ọ̀nà kan ṣo gbòógì tí àwọn ẹgbẹ́ alátakò èyí tí wọ́n ń kóra wọn jọ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú kan báyìí tí wọ́n lè gbà láti fi ìbò gbé ààrẹ Tinubu kúrò lórí ipò lọ́dún 2027. Ó ní oògùn kan ṣo tí wọ́n lè sà tó lè jẹ́ fún wọn, òun náà ni wípé kí wọ́n wá ọmọ oyè èyí tí orí rẹ̀ tó dúró digbí tó sì wà ń bẹ̀, tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ tirẹ̀. Ó ní ẹlẹ́ẹ̀kejì ní kí wọ́n ṣera wọn ní òṣùṣù ọwọ̀ ìfẹ́ èyí tó yè koro, kí wọ́n sì fi ẹnu wọn kò sí ibì kan. Ó ní bí wọ́n bá ti ní eléyìí nínú èròǹgbà wọn àti ìlànà wọn, Onovo ní ó dáhùn lójú gbangba wípé lọ́dún 2027 wọn yóò ṣe ààrẹ Tinubu nípò padà láti ìlú Àbújá padà sí ìpínlẹ̀ Èkó ni. Martins Onovo èyí tó sọ ọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Èkó lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, làwọn oníròyìn béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni náà wípé kí ni èròǹgbà rẹ̀ àti ojú wo ló fi wo ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027, pàápàá jù lábala èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti fẹ́ parapọ̀ di ọ̀kan ṣoṣo báyìí. Martins Onovo tó náà díje dupò ààrẹ lọ́dún 2015 kó tó di pé ààrẹ Muhammadu Buhari ó jáwé olúborí lọ́dún náà lọ́hùn-ún, òun ló tẹnu bọ̀rọ̀ tó ní ibi tá à ń lọ òjìn, ibi táyà nìkan ló pọ̀. Ó ní kì í ṣe wọ̀ntí ilé yín fi ń pọ̀ láti lè fọ́gun. Ó ní eyín lè pọ̀ lọ́ni kó má lè gé ẹran débi tí ó fọ́ egun. Ó lámọ̀ bí eyín bá jẹ́ ẹyọ mẹ́rin péré lẹ́nu tó sì lè fọ́ egun dáadáa, òun gan là ń pè ní eyín o. Ó ní àwọn ẹgbẹ́ òṣèlú náà àti àwọn olórí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n ṣera wọn lóṣùṣù ọwọ̀, kí wọ́n sì jẹ́ kí ẹnu wọn kò. Bákan náà nígbà tí wọ́n bá fa ọmọ oyè sílẹ̀, kí wọ́n fa ọmọ oyè èyí tó lóòótọ́, tó ní ìbẹ̀rù Ọlọ́run, tó sì ṣetán láti farajìn fún ìdàgbàsókè àyípadà rere orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí wọ́n bá ṣe èyí, ó dáhùn lójú o. Lọ́wọ́ kan báyìí ni ìbò yóò yọ ààrẹ Tinubu kúrò lórí ipò tí wọ́n ó sì bọ́ síbẹ̀ láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀nà kan ṣoṣo tí wọ́n lè gbà lọ́dún 2027 gẹ́gẹ́ bí Martins Onovo bó ti sọ ọ̀rọ̀ náà. Kí Ọlọ́run ọba aláàánú dákun dábọ̀ máa ṣọ́ wa ni o. Wọ́n ní àwa ọkọ̀ kan èyí tó ń wa ọkọ̀ kórópè akérò ní ìpínlẹ̀ Èkó, òun mà ló ti kọlu ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ kólẹ̀kódọ̀tí ti ìpínlẹ̀ Èkó lọ́mà, níbi tó ti rán ọ̀gbẹ́ni náà, òṣìṣẹ́ lọ́mà yìí tó rán lọ sí ọ̀run àrèmábọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ọwọ́ akọ̀wé àgbà àjọ làsẹ́mà, ọ̀gbẹ́ni Ọ̀kẹ́ Ọ̀sányìntòlò, eléyìí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lánàá ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ó sì jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́. Wọ́n ní ọkọ̀ àwọn akólẹ̀kódọ̀tí èyí tó wà ní ẹ̀bá ọ̀nà eléyìí tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọ́n ń bẹ níbi ẹ̀gbẹ́ ọkọ̀ náà, ní awakọ̀ kórópè kan ń ló lọ kọlù ọkùnrin ọ̀hún mọ́ ọkọ̀ kólẹ̀kódọ̀tí náà síwájú kí wọ́n tó gbé ọ̀gbẹ́ni náà dé ẹ̀ka ilé ìwòsàn tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì èyí tó ń bẹ ní tógèètì ní ìpínlẹ̀ Èkó. Ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Kétu ní ìpínlẹ̀ Èkó, òun ló bani lọ́kàn jẹ́, tó sì jẹ́ nǹkan tó dùn jọjọ o. Alẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, tí wọ́n sì ti fi ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n ti lọ fi tó àwọn mọ̀lẹ́bí olóògbé náà létí, eléyìí tí awakọ̀ kórópè náà tí wọ́n ti mú gẹ́gẹ́ bí ọwọ́ òfin tí ìpínlẹ̀ Èkó fi mú báyìí. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. ó wà níléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré adẹ́rìn-pòṣónù tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, Ayọ̀ Mákùn, èyí tí gbogbo èèyàn mọ̀ sí AY, òun mà ló ti sọjú wòye rẹ̀ lórí owó rọ̀gùnrọ̀gùn tí àwọn ilé ìfowópamọ́ tí wọ́n máa ń pa lásìkò tí wọ́n sì máa ń sọ síta fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. AY tó sọ wípé ó jẹ́ ìyàlẹ́nu fún àwọn ilé ìfowópamọ́ ní orílẹ̀-èdè yìí láti máa pa irú owó yìí lásìkò tí gbogbo nǹkan nira, tí ọ̀wọ́n gógó oúnjẹ àtijẹ àtimu tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú láti bí ọdún 9 sí ẹ̀yìn. Mákùn, èyí tó ní òun rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ bá kàn láti dákúndábọ̀ kí wọ́n fojú àánú wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ní àpò ìfowópamọ́ láwọn ilé ìfowópamọ́ gbogbo. ó ní ení tere jìtere tọ́rọ́kọ́bọ̀ èyí tí wọ́n ń jáwò lára àwọn tí wọ́n jẹ́ oníbàárà wọn yìí. ó ní owó rọ̀gùnrọ̀gùn ni. ó ní bí wọ́n bá kéde owó tí wọ́n ń pa, ó ní wọ́n kéde bílíọ̀nù mọ́ bí kò ṣe tírílíọ̀nù láwọn ìdá èyí tó ń bẹ nínú ọdún o. wọ́n lè ní ìdá àkọ́kọ́ lọ́dún yìí àwọn pa tírílíọ̀nù tó gbé tírílíọ̀nù pọ̀n. ó ní tí ó bá fi di ìdá ìkejì, ìdá kẹjà, ìdá ìkẹta, ó ní rọ̀gùnrọ̀gùn owó tírílíọ̀nù làwọn ilé ìfowópamọ́ máa ń pa, èyí tó sì ń ṣe ìpalára fún àwọn oníbàárà tó ń bá àwọn ilé ìfowópamọ́ ọ̀hún dúnàádúrà. ó wá ní irú nǹkan wọ̀nyí nílò ìgbésẹ̀ onípàjáwìrì èyí tó yẹ kí ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kan tètè gbé lórí àwọn ilé ìfowópamọ́ náà kó tó di wípé ení tere ìdí tere tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n ń já lápò àwọn oníbàárà wọn yìí kó tó di nǹkan tí ó rán ọ̀pọ̀lọpọ̀ oníbàárà lọ sí igbó gbèsè lórílẹ̀‐èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí AY tó fi sórí ìkànnì ayélujára X rẹ̀ ní àná síta fún àwọn olólùfẹ́ rẹ̀. ó ní òun ò mọ̀ bóyá bí wọ́n ṣe ń já owó lára òun wọ́n ń já lára àwọn ènìyàn yòókù, torí pé ọ̀rọ̀ òun kò ṣe mú mọ́ra mọ́ o. eléyìí tó ti kọjá iṣó inú ẹ̀kú tí wọ́n ní wọ́n lè mú mọ́ra fún eégún ni o. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. ẹ pàdé wa ní ìgbà míì nígbà tá máa mú ọ̀tun ròyìn wá sí ojú wòran yín. síwájú ìgbà náà mo gbà ládùúrà yìí pé wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ sí wa o. àmín. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. máa wò lóòrèkóòrè.